Nínú ìmọ́lẹ̀ òwúrọ̀ in the morning light, ọkàn mi ń wá ìsinmi, my heart seeks rest. The road is long, the path is wide, but we have nothing left to hide. Through the valleys, through the plains, we're breaking all the heavy chains. Bọ́múlé lọ́ntà, ọkàn mi balẹ̀. Bọ́múlé lọ́ntà, let the music play. Steady as the bridge. Mary, ń ṣe àwọn òbí gúrí ọlọ́bọ̀rọ̀ báwọn. Sí ò lè sọ̀rọ̀ ni. Oga say you no fit talk. Aba, I sabi talk now. Since you never tell me say make I talk, that is why I no talk. Dákun kí ni ń wí? Sí ọ̀gbọ́ Yorùbá ni. Kò gbọ́ Yorùbá sà. Ọ̀dà náà, ògbé ìfọ̀. Kí ló sọ? Ó ní nítorí pé ẹni kò ń sọ̀rọ̀ ló yẹ kó ń dákẹ́. Ọ̀dà o, ó ti lè sọ̀rọ̀ báyìí. Kí la lè ṣe fún ọ? Kí ló gbé ọ wá? Oga said wetin carry you come here. Okay, thank you very much. My name na Ikenna, but people dey call me IK Dollar. I dey sell Okireka cloth for Oloba market, and I want to expand my business. So now I go meet one of my friends for market. Now he come advise me say make I come here. Now he tell me say na they borrow people money to do business. So now wetin carry me come? Ó ní Ikenna lórúkọ òun, wọ́n máa ń pè òun ní IK Dollar. Ó ní òun ta Okireka ní Oloba market. So wá ló fẹ́ expand business òun. Ìyẹn ló mú wá yáwó. Nígbà tí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mo gbọ́ tó dákọ̀ dọ́là. Ṣé ó ní dọ́là ni ó tún wá yáwó rà yín? Nickname lásán nìyẹn. Tọ́, ọ̀dà. Ọmọ Ìgbò, ǹjọ́ ọmọ àwọn òfin iléeṣẹ́ wa yìí kó o tó lè yáwó. Bá a bá yọ ọ lówó, o gbọ́dọ̀ máa san lásìkò tó yẹ kó o san. Àsìkò tó yẹ kó o san ò gbọ́dọ̀ kọjá. Àwọn obìnrin ni a máa ń pè ń kọ́múlé láńtà. Ṣùgbọ́n àwọn ọkùnrin kẹ́pọ̀nlé láńtà ni o. Bọ́ ọ bá kọ̀ tó o sanwó rẹ lásìkò tó yẹ kó o san, a wá síbi tó o ti ń tajà nínú ọjà. Gbogbo tó sì ń tà pátá ní nìkan àmọ́ kó. Èyún la fi rọ́pò gbogbo tó o bá jẹ o. Bá a bá wá kó ọjà rẹ tí ò tó yẹ tó o gbà lọ́wọ́ wa, à ń bọ̀ nílé rẹ o. A wá kẹrù rẹ títí tó o wá ìpè. Mo lérò pé ó ti mọ̀ àbí wọ́n ti máa sọ sí ọ létí. Ẹlẹ́ẹ̀kejì, èló ló fẹ́ yá? Oga dey ask you say, do you know all the rules and regulations for here? He come talk say how much you wan borrow. Yes, I understand everything. My friend don't tell me. Na 5 million now I wan borrow because e get one business wey I wan do now. Na importation from China. All the rules and regulations for here, are you okay with it? Yes, I understand everything and I dey okay with it. Ó ní kò sí wàhálà sà. Ó dẹ̀ ní 5 million naira ló ń fẹ́ yá. Àyìn mo gbé yun, ó ní mílíọ̀nù 5. Àyìn ọ̀wá mọ́ tó ṣe, yóò tẹ̀lé ọ lọ sí ọ́fíìsì rẹ̀. Ó lọ gba information rẹ̀, ó lọ gbà á lẹ̀, bá a ti máa ń gbà á lẹ̀. Bọ́ bá sì ti déta, kó o pe ẹni ó kù, kò ní ó wọlé. Ṣéyìn ẹ sàsọmọ Ìgbò? Rárá sà, obìnrin lẹ́ni yẹn, ọ̀ Yorùbá làwọn. Ó yá follow me. Thank you, sir. Tọ́, ó ṣeun o, ó dàbọ̀ o. Aláìmọ̀kan, wọ́n tan ara rẹ jẹ́. IK Dollar, ó sì wáyà yín wá gba gbọ́múlé láńtà. Èwo rè bí eégún yìí. Ẹ máa wọlé o. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, ẹ kú rìn. Àwọn ará ọ̀run ń kọ́, sọ́kò ò jẹ́po. Ẹ má bẹ wá jókòó. Tọ́, kí ló kọ yín? Àti ibo lẹ ti wá, ibo lẹ ń gbé? Àti pé kí lẹ ń tà? Ẹ ṣeun sà. Wúlè ló kọ mi. Ìràwọ̀ ni mò ń gbé. Mo sì ń tajà ń ràwọ̀. Àyìn mo mọ̀ pé ń tajà.
àmọ́ kílẹ̀ ń tà gangan torí ntẹ́ ẹ bá ń tà ń là á wò tá a fi mọ̀ bóyá ẹ lè gba owó ńlá yín àbí ẹ ní lè gba owó. Àgbo mò ń tà sà. Àgbo lẹ̀ ń tà àbájọ ẹjọ́ alágbo náà. Bẹ́ẹ̀ ni sà, mo sì máa ń ta ògógóró náà. Tí ẹ bá béèrè wúlè lọ́wọ́ ẹnikẹ́ni níràwọ̀, wọ́n mú yín dé ṣọ́ọ̀bù mi. Kí ni wàá ṣe ń ṣọ́ọ̀bù yín? Ẹ má bínú sà. ẹ̀yin yẹ fún mi ìṣẹ́jú kan ẹ dákun. Hello. Hello ìfẹ́, má bínú pé mò ń dán ọ láàmú. Mo kàn ní ìbéèrè lọ́wọ́ rẹ ni pé kí n lọ́ọ́ jẹ kí n sọ fọ́mọ ọ̀dọ̀ pé kò sí. Àtọ̀ ẹ̀yin ẹ bá ń ṣe jọlọ́ọ̀fù kẹsì bá ń fi síkìn sí orí rẹ̀. Ẹ wá dákun bẹ́ẹ̀ bá ti ń gbé e bọ̀ ẹ̀yin kíní tí wọ́n máa ń pè ní sàláàdì àti ẹ̀yin kírímù tí wọ́n máa ń fi sí lórí ẹ bá ń fi díẹ̀ sí. Kẹsì bá ń mú ẹ̀yin ọtí ẹlẹ́rìndòdò ẹ̀yin 5 alive ẹ bá mú 2 dání. Tọ́ ó dáa ìfẹ́, bá a bá ti ṣe tán ń bọ̀ gbé wa. Tọ́ o ṣeun ìfẹ́ mi yóò dáa fún ọ. Ẹ má pẹ́ o ìmọ̀ retí yín o. Ọ̀gá, ẹ̀ ń gbádùn o. Ẹ̀yin nìkan adúró jẹun ẹ sì parí rẹ̀. n lè parí rẹ̀ sọbọ ló yọké tá ń pè ń sọ̀rọ̀ ṣé n tó gbé yín wáyà yín nù kẹ́ ẹ tó fi ọ̀dà garawa kan kún gbogbo ojú àtètè. Ẹ má bínú. Èló lẹ fẹ́ yá ọ jẹ? Iye tẹ bá fún mi náà ni. Mo kàn fẹ́ fi kówó ọjà mi ni. Àwọn kọ́sítọ́mà mi máa ń béèrè sìgá, mi ì dẹ̀ kí n ta tẹ́lẹ̀. Àmọ́ ọ̀rẹ́ mi kan ló ní kí n máa tà á, èrè ń bẹ lórí rẹ̀. Èmi náà wá wò pé wípé kí n máa tà á. Èló wọn ń ta páálí sìgá? Páàkì kan 95 ni. Àmọ́ ọ̀rẹ́ mi ní pé tí n bá ta páàkì kan tán, yín rèrè 35. Bẹ́ẹ̀ tí ẹ ti ń wòye gan-an ẹ̀rù ń bo olúwa rẹ̀ bí èèyàn bá gbówó lé yín lọ́nà ìsìn tá a mọ̀ bóyá ẹ̀ san padà torí òun lẹ kó gbogbo ọmọ òkè àkómọ́ntẹ́ fi dì àfi bí òkè Olúmọ. Ẹ má bínú, ọmú ọlọ́gẹ̀dẹ̀ lọ́mú mi. Tí n bá pààkì rẹ̀ dáadáa báwọn, í máa ń dẹnu kọlẹ̀ ni. Wọ́n á máa jó sọ́tún sósì. Mo wo bó ti làkàkà sórí àga tí ń sùn. Bá a Rónkẹ́. Ta ní pẹ̀lẹ́ dà mí. Bàbá Rónkẹ́ alásùnbọ̀rọ̀ jí wọ́n lè sùn nú omi sẹ́yìn kan mò ń jí ni. Ẹ wá náà lẹ̀ bí ẹja àrò gidigba látàárọ̀. Yé ta ni ọmọbìnrin tó fẹ́ gba gbọ́múlé láńtà lọ́wọ́ mi ibo ló wà? Ẹ jẹ́ dìde ńlẹ̀ kẹ́ lọ fomi bọ́jú. Àgbàlagbà tí ń sìn ìrànràn irú tí ńlá kò rí. Jọlọ́ọ̀fù àti sínkìn tí mo ní ẹ bá ń ṣe ẹ tí ì ṣetán ni. Sínkìn kọ́ sínkìn ni bóyá gàrí ilé ẹ̀mùsàn alẹ́ sí ẹ tí mọ̀. Ẹ dákun bó lẹ ti rí rẹsì àti sínkìn. Elédùmarè o ṣé pàlámọ̀ ńlá ń ṣe mo ríra mi nínú ọ́fíìsì ńlá kan ó tóbi àwọn àlejò wọ́n wá mi wá wọ́n wá tó èmi àti píè náà ni àwọn tí wọ́n bá mi ṣe ògbí ìfọ̀ òun ni máa dá wọn tó wá yáwó òun ni máa dá wọn lò àjọ ń bẹ ní ọ́fíìsì náà ni oríṣiríṣi àwọn èèyàn wọ́n wá ń wá mi wá sí ọ́fíìsì wọ́n wá ń yáwó lọ́ọ̀ mi èyí ń gbọ́múlé láńtà bí Yorùbá ti ń wá Haúsá ń tẹ̀lé Ìgbò náà gbẹ̀yìn kódà Fúlàní bẹ́nu wọn sọ wá máa kọ́kọ́ ń bá rí rẹ̀ tó wá yà ń lẹ́nu ṣèbọ́ ọmọ Bọ́sẹ̀ ọmọ bàbá Fọga òun náà wá ó wá yáwó bí ti máa múra lójú ayé òun tí ó kun ojú kun ètè kun gbogbo ẹ̀ tí ó dàbí eégún ará ọ̀run bó ti múra lójú àlá gan-an nù. Ṣèbí gbogbo wa náà la mọ bí Bọ́sẹ̀ ti máa múra bí eégún. èyí wá dùn ọmọ Ìgbò òun náà wá ó wá yáwó. Ṣé kìí ṣe èyí tí ń ta ṣájà? Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin nìkan tán. Yàásìn Ọlọ́run gbọ́ ṣé mọ̀ tán ni. Ó dáa o ẹ káàbọ̀ padà sójú ayé o sọ́kò òjè po sí dáadáa lẹ́ẹ̀dé bí mo tiẹ̀ ti ń ti ọjà bọ̀ láìpẹ́ yìí ni mo pàdé bàbá Adéwálé lójú ọ̀nà wọ́n sì rán mi sí yín. Kí ló wá wí?
wọ́n ní ṣé ẹ gbàgbé owó àjọ lọ́la. wo n tó ń ṣe pò sọ́rájè bí mo ti jòkó hàn yín nísìnyí ṣé mo jẹni tó tiẹ̀ ní kọ́bọ̀ kan tí ó san fún owó àjọ. ẹ lówó lọ ṣé ẹ rántí pé ẹ ti kájọ ẹ sì lówó lọ. nígbà náà wàá ń kọ́ ẹ̀yìn bó tiẹ̀ ti máa ronú gbà mí gan-an ń máa ń sú mi. ẹ dákun gbà mo gbowó ọ̀hún tálájọ náà ṣé mi nìkan mọ́ dáa náà ni ṣèbí àjọ náà ni. ó dáa náà ńgbà ẹ bá dé mítìnì yín lọ́la ẹ rí kálàyé kẹrí sí fún un. àlá mi sì máa ń ṣẹ o àmọ́ èyí tí mo wá láì náà ni mo bí yóò sì ṣẹ torí àlá ń kà mọ̀mọ́ ọ̀gá pọ̀ níbi mo ti bára mi inú owó ni o bí ó ti wá ṣẹ ni ò tí ì yé mi báyìí. a lè sọ bí Ọlọ́run fi iṣẹ́ tẹ́sí ńgbẹ́ bá tún ayé mi wá hàn inú. ìyá Rónkẹ́ lẹ́nu rẹ̀ ṣé n tó yẹ kó sọnù. kí lẹ fẹ́ kí n sọ ó dáa náà ẹ má bínú o. so kí ló máa ṣe báyìí. honestly mo ṣẹ̀ṣẹ̀ wá mi ò tí mọ̀ bóyá títí ọ̀la bóyá orí mi àti ẹ̀ boot. all right now màá pè ẹ́ tó bá dàárọ̀ ọ̀la. ṣe máa sọ́dọ̀ mi lọ́la. mo ò tí mọ̀ o ìyá Rónkẹ́ lè ní kí n tẹ̀lé àwọn lọ sọ́jà lọ́la o. ṣé o lè wọ ọgbọ́n kan ni kó fi kúrò nílé because tèmi nìkan bá wà nílé màá kàn máa ronú ni o mi dẹ̀ mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀. jẹ́ kó tiẹ̀ dọ̀la náà tí n bá ráyè láàárọ̀ màá wá but tí n bá tẹ̀lé mọ́mì lọ sọ́jà á jẹ́ kó di ìrọ̀lẹ́ nìyẹn since tó lọ síbi kankan. alright then mama expect it. alright sorry. thank you. bí n bá ti dọ́jà lọ́la àfi kí n yáa rí kó àwọn kéékèèké tí ń tà lọ́yìí ó dàbí ẹni pé àwọn ẹ̀wọ́ ẹ̀ fẹ́ yájú ńlá ní ńlá lọ. ìbí Rónkẹ́. ma ẹ káàbọ̀ mà ẹ kúlé mà. mo káàbọ̀ mo kú ilé bí n bá káàbọ̀ ńkọ́ ìwọ náà mọ wo yago tó ń bọ̀ nílé. mo lọ sílé àwọn ọmọláyọ̀ ni. ìwọ lọ́dọ̀ ọmọláyọ̀ ìjọ́ wo gan-an lọmọláyọ̀ tí wàá lè tiẹ̀ mò ń bi ọ̀dá mi lóhùn kó tó dolúndù kalẹ̀ wò ó ńgbà ọba lóyún oríire ó pè. ẹ má bínú dádì ẹ kúlé sà. ìwọ náà ó sojú sàndò ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nílé nù máa wo ojú rẹ̀ kọjá sínú ilé fún mi. ṣé n tó yẹ kẹ́yìn ó sọ fún un ọmọ tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ gbá orí rẹ̀. ṣé bó rí bí mo ti bú ní ìsìn àbí kí ló tún fẹ́ ń ṣe sáà ní jẹun gbóngbó lórí. ó dáa o èmi sáà ti sọ tèmi n sì ní dákẹ́ èmi ò mọ wí. ọ̀dà má bínú mo ti ń dúró dè ọ́ nínú ilé gbà ń rí ọ náà mo ní wá wò ń pálọ̀ bóyá ǹdẹ́ ńlẹ̀ já lórí bẹ́ẹ̀dì ká lọ sùn. oorun ò tí ì kùn mí bórun bá ń kùn ẹ rèé sùn. àwọn tó ń mèkẹ́ nílùú yìí ṣé irú iṣẹ́ tó ń ṣe náà lélẹ̀ tán fi ń mèkẹ́ 50,000 naira salary tí mo tún manage company tí mo ń bá ṣiṣẹ́ wọ́n tún downsize wa iṣẹ́ tún bọ́ lọ́wọ́ mi tí n bá tiẹ̀ ti wá fẹ́yàwó tàbí tí mo ti bímọ ńkọ́ tírú nǹkan báyìí wá lọ ṣẹlẹ̀ báwo ni mo ṣe fẹ́ fún wọn lóúnjẹ. àbí kí n pe yẹmọlì ni lóòótọ́ ó lè máa gbé drug but Yẹmí wà okay Yẹmí lówó lọ́wọ́ since tó jẹ́ pé to make it in this country now iṣẹ́ tó dẹ́tì lèyẹn gbọ́dọ̀ ṣe bí máa ṣe máa bá lọ rèé from 45,000 salary to 50,000 salary náà iṣẹ́ àwọn ti bọ̀ àfi kí n tún máa wá mi káàkiri báyìí àfi kí n wá nǹkan sí sọ́rọ̀ ayé mi o tó bá fi lè mú Yẹmí tó méèkì ẹ̀
dájúdájú èmi náà make ẹ̀. Dádì, Ọ tẹ̀lé ìyá rẹ lọ́jà lónìí ni. rárá. Mo ti sọ fún wọn pé mo fẹ́ lọ chẹ́ẹ̀kì JAMB result mi. Èmi àti Ọmọláyọ̀. Ọ̀dà lágbára Ọlọ́run ọ paasi. Àmì sà. Ṣé ẹ̀ ń jáde ni? Ayin mo tiẹ̀ fẹ́ jáde ni àmọ́ owó tí mo tiẹ̀ wá ń retí látàná kò tẹ́ ń lọ kò tẹ́ ń lọ àti pé òní tún wá ní mítìnì àjọ tá a máa dá. Bàbá Adéwálé ọ̀rẹ́ mi ó sì ti rán ìyá rẹ̀ sí ní látàná. Ó ní má gbàgbé owó àjọ tèmi lónìí o. Èmi sì ré kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi. Bí n ti wá lọ mítìnì ní ìsìn tí ń lọ yanjú ara mi ní tí mọ̀. Wá ìtẹ́ni kí mọ́mì fún yín lówó. Ayin mo ti béèrè lọ́wọ́ rẹ̀ mo bí látàná pé tọ̀ bóyá yóò tiẹ̀ rí nǹkan díẹ̀ yóò rí yá mi àmọ́ ó ní ìwọ̀nba owó tí ń bẹ lóhùn lòun ó kó lọ ọjà tóun lọ fi ra ọjà sí gbá. Èló lẹ fẹ́ lò? Ayin bí n bá tiẹ̀ rí bí 5,000 ń mọ bí ń ṣe wá yòókù sí. Dádì, mi ò ní 5,000 naira lọ́wọ́ o. Ẹ ṣáà mọ̀ pé mi ì níṣẹ́ lápá. Èmi náà mọ̀ mo mọ̀ àmọ́ tọ̀ bí èlò wá ní òrùkọ lè rí yá mi. Mo sì lè fún yín 3,000. Kò sí wàhálà báńkò ní ìmọ̀lẹ́jì rẹ̀ ó ṣe wọn mọ́ mi yóò dáa fún ọ ìwọ náà jẹun ọmọ. Àmín. Ẹ jẹ́ kí n lọ bá yín mu wá. Ó yẹ kí Bírónkẹ́ ti pè mí náà. At least tíṣẹ́ bá tiẹ̀ bọ́ lọ́wọ́ mi ìyẹn ò ní kí n má náwó náà. Kó tiẹ̀ wá láàárọ̀ ẹ̀ kí n sáré sọwọ́ kan kára mi balẹ̀. Aago rẹ̀ máa ń dùn. O ṣeun o káre aago rẹ̀ ti ń dùn. Ẹ gbà. Màá pẹ́ ní yẹn padà. 1 2 3 tọ̀ o ṣeun o ṣeun. Mélòó ni kí n kọ fún yín? Bá nǹkan méjì, èní àtọ̀la, torí tó bá wá lọ́la, o lè má bá mi. Ẹ tọ́jú káàdì yín dáadáa o. Ẹ ti jẹ́ kó mi dà sí o. Káàdì dẹ̀ tí wọ́n 500 láǹtà ń sìn o. Má bínú. Má bínú. Màámi kówó kan fún mi, wọ́n ní kí n bá wọn kó fálájọ. Alájọ yẹn ò dẹ̀ tí dé, òun ni mo ṣì ń dúró dè. Tó bá ti dé tí bá ti kówó fún, màá máa bọ̀ lọ́dọ̀ ẹ̀. Jọ̀ọ́ màmá expect ẹ o. Ìwọ náà mọ̀ pé ìwọ nìkan ni mo ní o. Ìwọ nìkan ló lè múnú mi dùn. Ìyá Àdíjà, ẹ káàárọ̀. Ẹ fowó sí káàdì lẹ́ni ni. Ẹ dájọ́ o. Ìdáhùn kó o. Tẹ bá dáadé máa kó o. Ṣákírù Alfa. Ẹ káàárọ̀ o. Alájọ yín ni o. Lákúnlé. Ìbírónkẹ́, káàárọ̀. Lákúnlé káàárọ̀. Mọ́mì ní kò bá àwọn kọ mẹ́ta. Wọ́n dẹ̀ ní kí n sọ fún yín pé ṣé ò gbàgbé lóònù táwọn bẹ́ẹ̀ sọ. Rárá mi ò gbàgbé. Ọ̀sẹ̀ tó ń bọ̀ lájọ sọ. Ok, mo ti kọ káàdì ẹ̀. Owó ńkọ́? Cash tọ́kọ fún mi mo ti lò. Ìjọba ń pa káǹtì ẹ̀ jẹ́ kí n transfer sí ẹ. Ó yá náà, pa káǹtì ẹ̀ náà. 81 62 41 35 05 Pampe. Mo ti ṣe. Yà ó ti wọlé. Ìbírónkẹ́, jọ̀ọ́ má ti lọ. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan. Mo mọ̀ pé ó nìkan tó fẹ́ sọ because mo rí bó ṣe ń wò mí látẹ̀kan but a lè dúró sínú òun yìí ká máa sọ̀rọ̀. Tó bá mind ṣó lè wọlé.
Dádì ńkọ́? Ṣé wọ́n ní bínú? Gbogbo wọn ti jáde. Jókòó náà. Yà ó ṣe. Okay. Mo ń gbọ́ ẹ. Actually nǹkan tí mo fẹ́ bá ẹ sọ kò kí ń ṣe nǹkan tuntun. Ọ̀rọ̀ tí mo ti ń bá ẹ sọ tẹ́lẹ̀ yẹn náà ni. Ìbírónkẹ́ lóòótọ́ ó sọ fún mi pé ó ti ní boyfriend. Mo dẹ̀ ti gbà láti máa disturb ẹ mọ́ because mi ò fẹ́ jẹ́ kí relationship ẹni ẹlẹ́ni mi fẹ́ kó bàjẹ́ àtọwọ́ mi. Torí mi náà gbàdúrà kan bà relationship tèmi náà jẹ́. But Ìbírónkẹ́ mi ò ní parọ́ fún ẹ. Ojoojúmọ́ tí má ṣe ń rí ẹ báyìí, ọkàn mi ò kí ń kúrò lójú ẹ, kò ń kúrò lára ẹ. I keep falling for you. Mi ò dẹ̀ mọ nǹkan tí mo lè ṣe. Ìyẹn ni mo wá wò pé okay, let me just come back. Kí n try again, bóyá ó máa work. Lákúnlé, ṣé mo kò stubborn? Bẹ́ẹ̀ ni mo mọ̀, and it's because of you. Bó ṣe fine tó yìí, why tó ní girlfriend? Kó dẹ̀ máa wò ó, mo láwọn obìnrin tó ń kú fún mi gan-an, tó ń crush on mi gidi, but wọn kì í ṣe spec mi. Ìwọ gangan lọkàn mi yàn, Ìbírónkẹ́. Ẹ pẹ̀lẹ́, bọ̀dá ọkàn mi yàn. Is that a yes? Rárá o, but tó bá lè fún mi time, màá máa rò. Is it a promise? Mi ò tí ṣèlérí fún ẹ o. Alright, mo ti gbọ́ but please, jọ̀ọ́ torí Ọlọ́run, save my life. Kí ló ṣe láìfọ̀ ẹ? Wo, kò lè yé Ìbírónkẹ́. Ìfẹ́ ò tí ì ṣẹlẹ̀ sí ẹ rí ni. Tó bá ṣẹlẹ̀ sí ẹ, wàá understand. Àti pé ò kí ń ṣe ọkùnrin tó ń toast obìnrin. Àwa la bó ṣe ń ṣe wá lára. Sórí bó ṣe ń response mi yìí gan, inú mi dẹ̀ ń dùn lọ́tọ̀. Ó dẹ̀ show fún mi pé lẹ́ni iṣẹ́ ẹ̀ ni ó máa wà spicy. Okay now, Mr. Spicy. Ta ní bẹ ńlé o? Ìbírónkẹ́. Ọjọ́ mọ̀já lẹ́kùn. Ẹ káàbọ̀ mà. Ọ ìwé látàárọ̀. Rárá mà, mo ṣe fẹ́ lọ wẹ̀ ń sìn ni. Lásìgbà mo ti kú òǹlé, èmi lọ́wọ́ wá ń ṣe. Ó dáa o. Bàá rẹ̀ ń kọ́. Wọ́n ti lọ meeting. Mẹ́tẹ́ẹ̀nì. Ó dáa. Ṣùgbọ́n láwọn ò lówó lọ. Ó náà ti wá rówó tán kó lọ. Èmi ni mo yá wọn lówó díẹ̀. Ọtún ti yá bàá rẹ̀ lówó. Kí ni mo sọ fún ọ? Ṣé mo lọ́ọ̀ gbọ́dọ̀ yan lówó kankan mọ́? Màámi, but bàbá mi ní now. Nígbà náà wọn kọ èmi lọ́mọ sọ fún. N mọ̀ pọ́n bàbá rẹ̀, òpònú ọmọ. Sọ́ọ̀mọ̀ pé ìgbà tó o bá ń kó gbowó tọ́ ọ ní, tọ́ ń kó fún bàá rẹ̀. Níjọ́ tí wọ́n bá nílò owó, sọ̀rọ̀ pé wọ́n gbọ́ ọgbọ́ tó bá sọ pé kò sówó lọ́wọ́ rẹ̀ níjọ́ náà. Àbí bàá rẹ̀ ńkọ́, ahun òsì. Dádì ò náà ń wò. Màámi ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Èyí mo gbé. Èmi ló ń bá wípé kí n bẹ̀rù Ọlọ́run. Sórí tí n bá ju bàtọ́ mọ́ ibi tọ́ wa, ọ ti parẹ́ bí so. Òpònú ọmọ apọ̀dà. Sórí bí mo ti ń wú ọ̀hún, jẹ́ ẹ máa wò pàkọ́ rẹ lọ léwẹ̀. Kọ́ lọ rí ìwẹ̀ kó já lọ́jà. Àmọ́ sí ti ń bẹ lápá ajérò. Owó mi náà kọ́ lọ ń jí. But mo sọ fún yín pé mo fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọmọ Láyọ̀ náà. A fẹ́ lọ check JAMB result wa. And mi ò jí yín lówó o. Jí mi lówó. Iṣẹ́ kí ni wọ́n ń bẹ lápá rẹ̀ tó fi ń yáyàn lówó. A sì kúkú mọ̀ bí wọ́n ti ń fi nǹkan rìn wọ́n náà dì. Torí ẹ̀yin ọmọ ìsìn ẹ̀sẹ̀ gbẹ̀rí jẹ́. Ẹ̀yin náà ti ń gba tọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ ọkùnrin. Kò sí wàhálà, ibi náà làá wà, ọ́ tó kẹ́kọ̀ọ́. Nígbà wọn bá yọ ọ̀dọ̀ rẹ̀ lé ọlọ́, oríire ó pè. Èmi fẹ́ lọ wẹ̀ o. Mo dì ọmú tẹ́lẹ̀. Oníyẹ̀ ìyá àlè àmùdá. Èmi alóde, èwo gan ni. Hello. Èmi alóde tẹ̀ ń dà mí láàmú. Ṣé mo jẹ́ ń lówó ni? Ayínbó ló wà. Mo wá ṣọ́ọ̀bù rẹ ní ìsìn, mo wá wù ọ́. Nígbà tí n wá rí ọ́n ṣọ́ọ̀bù monitor, kí n pè ọ́ o, kí n béèrè pé bó lọ wà o. Ń bẹ ń lé. Mo ní kí ìyá tóbi kó máa wò sọ̀dẹ̀ mi pé ń bọ̀. Wẹ̀ kí n tó lọ rọjà sí gbá láàárọ̀ yìí. Nígbà mo sì tó gbá tó yẹ kí n tò tán tí mo sì ṣàwọn ìṣirò tí mo fẹ́ ṣe, mo ní n wálé kí n bomi ara. Tọ̀,
ọ̀dà ṣé n wá dó ń ṣọ́ọ̀bù dé ọ́ ni àbí kí n mọ bọ̀ ńlé. àà ẹ dákun sí òsì ìgbólẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbàṣẹ lọ́wọ́ mi kó tó di pé ẹ fẹ́ sí ní tẹ́ ẹ bá fẹ́ sí ẹ jẹ́ sọ tí máa ń ṣe èmi fẹ́ bomi ara o. akọ rẹ gan fẹ́ pọ̀ ebi ń pa mí ni bájẹ́ tó fẹ́ mọ́nu a máa lọ lúwa rẹ̀ ń fún ebi ń pa mí kò sì sówó lọ́wọ́ mi. èmi ti mọ̀ náà tẹ́lẹ̀ ẹ jẹ́ máa kóra yín bọ̀ nílé òun ní kí ibi Rónkẹ́ bá yín wá nǹkan sí. tọ́ o ṣeun kí ni máa tiẹ̀ ṣe náà akọ rẹ̀ gan tiẹ̀ ti fẹ́ máa pọ̀ jù bí bàbá sọ lọ́nà náà tó yẹ kó fún un lówó lójú ayé tó kọ̀ tí ò fún un lówó lójú ayé tí wàá lọ ń fowó bá mi ṣe lójú àlà sójú oorun mo ti fẹ́ náwó ni látijọ́ mo sì ti dáyé olówó ayé la máa ń gbọ́ èwo tún tó lówó ojú oorun mọ̀ ṣe o bí mo ti dúró yìí nísìn kọ́bọ̀ kò sí lápò mi àmọ́ mo mọ̀ ọlọ́run bá mi ń ṣe àwọn ètò kan kalẹ̀ ni alágbára ọlọ́run àlá tí mo láì dákunjọ́ wá sí ìmúṣẹ o. ìbí Rónkẹ́ kó o tó bọ́ta ya bàbá rẹ̀ wá nǹkan sè kó tó dé o ó lébi ń pa ó sì ti ń bọ̀ lójú ọ̀nà. kí lẹ sọ mà. bàbá rẹ̀ pè ní ìsìn ó lébi ń pa ó sì ní ó bá ń wá nǹkan sílẹ̀ kọ́ ya mọ́wọ́ bá sì sí bóyá ń gbọ́ bá wá dáná tiẹ̀ tán ọwá lè lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó lọ fẹ́ lọ tẹ́lẹ̀. ok ma máa pe Ọmọláyọ̀ máa ní kó wá bá mi lé. bó bá ṣe fẹ́ sí náà ni kò sí wàhálà. kí ló ń ṣèbí Rónkẹ́ náà ó yẹ kó ti débì ó ga ọ látàárọ̀ ara mi dẹ̀ ti charge. Ọmọláyọ̀ ṣé mo ti sọ fún ẹ pé anytime tó bá ti ń bọ̀ wá sọ́dọ̀ mi má máa wọ aṣọ yìí wá sọ́dọ̀ mi mọ́. kí ló ṣaṣọ tí mo wọ̀. mi ì náṣọ tó wọ̀ ò dáa but ìwọ náà mọ màámi tó bá wà nílé ìsìn tó bá rí ẹ tó wọrú aṣọ yìí wá ó máa sọ̀rọ̀ sí ẹ ó dẹ̀ lè má láìkẹ́ ẹ. bọ́ aṣọ yìí wà òkè náà. mo mọ̀ but ó ṣe arálẹ̀ tó bá ń jáde ó lè wọ̀ even èmi gan lè wọ̀ but tó bá ń bọ̀ ń bí má wọ̀ ọ́ mọ́. ó ga ọ it is well. má bínú kò ń ṣe pé mò ń bu ẹ mo kàn ń rán ẹ létí ni. it's okay mo ti gbọ́ ẹ kí n tó tún gbàgbé ó sọ pé wọn bá mi sọ àwọn ọ̀rọ̀ kan. guess what. ọ̀rẹ́ mi olówó méjì ti fún ẹ lówó àbí. rárá kò kí ń ṣe yẹn wọ́n ti ẹ̀ sáàkì di méjì níbi iṣẹ́ lánàá. ìyá. yes but kò ṣe kò tó fẹ́ sọ fún ẹ nìyẹn. so kí ni wọ́n fẹ́ sọ fún mi. ọ̀rọ̀ Lákúnlé mo fẹ́ sọ fún ẹ ó ask me out although ó ti ń bá mi sọ tipẹ́ o. kí ló wá sọ fún un ṣé o sọ pé o ti gbọ́ ni. no now mo ò tí gbà fún o mo ní màá máa rò. why ṣé o like ẹ ni. kí n má parọ́ mo like ẹ but ó mọ̀ pé mo ní boyfriend now. and so ibẹ̀ ni kò dúró sí ṣé o pàkì nìkan ni mo ń date. see babe jẹ́ kí n já ẹ sí nǹkan kan mọ̀ pé o love di méjì o but you can't trust them tó bá lọ break heart ẹ̀ nǹkan so sure pé bí wọ́n ṣe like ló náà ṣe like ẹ̀ tí o bá lọ ní backup tó lé ẹ̀ǹkan lẹ́yìn ẹ̀ tó bá break heart ó máa dùn ẹ́ gan-an. ṣé nǹkan tó ń sọ ni pé kí n gbà fún un. of course ọ̀rẹ́ mi say yes sọ̀rọ̀ àwa léèyàn méjì lọ́wọ́ díẹ̀ ní téèyàn kan bá ti wá lọ sórí kó rí oní hot ẹ lọ títí. lóòótọ́ mo nífẹ̀ẹ́ di méjì mo dẹ̀ láìkí Lákúnlé náà but mi ò fẹ́ double date. wọn náà máa wò ó sìn wọ́n ti sáà di méjì níbi iṣẹ́ báwo ló ṣe fẹ́ máa take care ara ẹ̀. but Lákúnlé ò níṣẹ́ gidi lọ́wọ́ náà alájọ ni so tí bá tiẹ̀ wá gbà fún sin báwo ló ṣe fẹ́ máa tọ́jú mi ṣé pẹ̀lú owó olówó tó kó sí lọ́wọ́ ni. bí Rónkẹ́ yẹn ò kan ẹ̀ náà ó ṣáà ti take care since tó ń ṣiṣẹ́ tó dẹ̀ ń rówó bó ṣe fẹ́ tọ́jú ẹ̀ yẹn kò kan ẹ̀ kó ṣáà ti máa fún wọn lówó tiẹ̀ tí o bá ti need anything tí ẹni pé kó sọ fún òun náà tó fẹ́ fine girl ó ti mọ̀ pé ó máa náwó náà. babe wá jókòó náà máa bọ̀ wá jókòó ń jẹ́ kí n farabalẹ̀ explain fún ẹ. kí ló tún fẹ́ sọ ṣó fẹ́ fi mí lẹ̀ ni. no now
mi ò fi ẹ́ sílẹ̀. Just come and sit down. Máa bọ̀ wá jókòó. Rárá, mi ò jókòó, sọ nǹkan tó bá fẹ́ sọ. My love, I am not leaving you. And I will definitely come back for you. Ó mọ̀ pé mi ò lẹ́lòmíì. Ìwọ nìkan ni mo gbójúlé. And I can't do without you. Mo kàn fẹ́ lọ hustle ni. I will come back. I promise. Tí n bá ti débi tí mò ń lọ, tí n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́, everything ti wà okay. Don't worry. Màá padà wá mọ̀ ẹ́. Dìgbà wo? Trust me. Kò ní pẹ́. Ọ̀rẹ́ mi kan tó wà l'Abuja ni. Owó ti wà lọ́wọ́ ẹ̀ gan-an. Like, ó ti make ẹ̀. But láti bí 5 years ago, mo lose contact ẹ̀. Mi ò ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ mọ́. So lálẹ́ àná, mo wà lórí Facebook. Mo ṣáà rí àwọn notification kan like friend request. Mo ṣáà check ẹ̀. Bí mo ṣe bá ọ̀rẹ́ mi yẹn lára list yẹn nìyẹn. Lẹ́sẹ̀kẹsẹ̀, mo kàn wọ DM ẹ̀ ni. Bí mo chat ẹ̀ lórí Messenger, ó wá send WhatsApp number sí mi. So a ṣáà padà chat lórí WhatsApp lálẹ́ àná. Mo wá explain everything fún un pé tó bá lè help me. Ó wá ní anything tí máa fẹ́ pé tí n bá lè wá sí Abuja, a máa sọ better. Then òun á lè link me up. So my love, don't worry. Ká tó ṣẹ́jú pẹ́, mo ti lọ, mo ti dé. Are you sure? Yes, my love. I'm very sure. I will come back for you, definitely. Okay. Ìgbà wo ló ń lọ? I mean, ìgbà wo ló ń lọ sí Abuja? Actually, tó bá jẹ́ pé owó wà lọ́wọ́ mi ni, ó yẹ kí n lọ lọ́la. Because, èèyàn tó fẹ́ help mi tí ó ní kí n máa bọ̀ l'Abuja kò ní make sense. Kí n tún wá máa béèrè lọ́wọ́ ẹ̀ pé kó send owó mọ́tò sí mi, kò sówó lọ́wọ́ mi. Ó mọ̀, èèyàn tó fẹ́ help mi kò make sense. So, mi mọ̀ bóyá o lè bá mi rí owó yá. Tí n bá ti dọ̀hùn, tí n bá ti rówó, màá send owó yẹn padà lẹ́sẹ̀kẹsẹ̀. Bí èlò? Tí n bá rí bí 30k, ó yẹ kó gbé mi d'Abuja. Alright. Although kò sówó lọ́wọ́ mi o, but màá bẹ̀ wá. I trust you, my love. Thank you so much. Ṣáà make sure pé o mú lè rí ẹṣẹ́ o. Don't worry. Màá surprise ẹ. Ó yá, come here. Ṣùgbọ́n pé nǹkan tá a ṣe yìí, ó risk. Kí ni yẹn? Mo sọ fún ẹ pé mò ń ovulate. Why tó ṣe yọ condom? Ṣé yẹn ni? Má worry, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ìwọ náà mọ̀ pé mi ò like rọ́bà. O like rọ́bà. So o fẹ́ fún mi lóyún? No, now, Abba. Oyún bíi ti báwo? Mo mọ̀ pé o ṣì máa lọ sí school now. Báwo ṣe máa fún ẹ lóyún? Ó ti ẹ̀dá tó mọ̀. Owó tí mo bá ẹ san kọ́. I trust you. Mo mọ̀ ẹ́ pé o lè gbàgbé yẹn láíláí. Èló ló pé owó yẹn? 50k. 50k. 50k pọ̀ o. Mi ò ní rówó bẹ́ẹ̀ yẹn lọ́wọ́. Ìwọ náà mọ irú iṣẹ́ tí mò ń ṣe náà. Ibo ló ti fẹ́ kí n rí 50,000 naira? Èló ló lè rí fún mi? Tí n bá gbálé tí n bá gbàtà, bóyá bí 20k ṣá. 20,000 naira kéré. Bá mi ṣe ní 30. Mo ní ìdẹ̀ fún nǹkan kan tó wà very important ni. Ọ̀gá o. Honestly, mi ò ní tán ẹ̀jẹ̀, mi ò ní rówó bẹ́ẹ̀ yẹn lọ́wọ́, but inú owó àjọ tó ń dá sí mi lọ́wọ́, màá yá díẹ̀ ńbẹ̀, màá fi kún fún ẹ. Then since tó máa dá padà, ó dẹ̀ kúkú yá 50,000 naira nínú owó yẹn. Abba náà náà, mi ò lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn o. Ìwọ̀nba tí mo fẹ́ yánú ẹ̀ gan-an kò ń ṣe nǹkan tó pọ̀. Nǹkan tí màá tètè rí dá padà ni tí màá gba commission tèmi ní at the end of the month. Tí n bá wá yá owó tó pọ̀ nínú owó olówó, tán bá dé lọ́la tán láwọn fẹ́ gbowó àwọn ńkọ́, kí ni màá máa sọ fún wọn? Ó dẹ̀ mọ̀ mí, mi ò ń fẹ́ wàhálà. Mi dẹ̀ kí n fẹ́ disappoint àwọn customer mi because mi ò ṣerú ẹ̀ rí. Okay, ṣo máa fún mi léyìí tó kù later. Okay, mo promise ẹ. Tó bá ti dọ́wọ́ mi, màá jẹ́ kó mọ̀, màá dẹ̀ complete ẹ̀ fún ẹ. Ìyẹn ńkọ́? But o máa fún mi ní 30,000 naira ń sìn.
Kò sí wàhálà, màá fẹ́ 30k yẹn. ok ó ṣe. ẹ dákun ẹ má bínú o ṣé ẹ rán bí Rónkẹ́ ń sẹ́ ni rárá o mo rò pé ọ ránṣẹ́ ni. ìkúkú rán bì kankan kò sí wàhálà inú ilé náà ni ó dé wá bá a nígbà tó ti fẹ́ gbájọ gbá ara nà báyìí ní ìsìn èmi náà kún lọ ràn án lọ́wọ́ dáadáa. bóyá ọ̀dọ̀ ọmọláyọ̀ ọ̀rẹ́ rẹ̀ ló sì lọ. láàárọ̀ kùtùkùtù ló wá gbọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ lọ kò tún léṣe kò sí nǹkan kan kò dáná. sáà ní sùúrù mi kò ní pẹ́ dé. èmi mọ̀ ti gbọ́ tí bá a ṣe mọ wínú tẹ́ ẹ mọ̀ parẹ́ ẹ̀kún ní jẹ́ awí ẹ mọ̀ gbọ́ wájúlẹ̀ ẹ mọ̀ gbẹ̀yìn. Ìbírónkẹ́, I wish kó jẹ́ pé ó ti parí school ẹ̀ ni. I swear to God mi bá fẹ́ Ìbírónkẹ́. Ìbírónkẹ́ fine ó dùn like ó clean. Kí ló ṣẹlẹ̀? Wá tó fẹ́ wọlé. Rárá mi ò fẹ́ wọlé, mo kàn wá fún ẹ lówó yẹn ni, màámi àti màá wá mi. Ìgbà tí mò ń jáde, mi ò sọ fẹ́ni kankan pé mò ń jáde. Okay, I understand. And thank you for the money. I really appreciate you. Thank you, my love. Kò sí wàhálà. So, o máa lọ lọ́la? Yes, màá máa lọ láàárọ̀ ọ̀la. Very early. Okay, safe journey. I'll miss you. I will miss you too. I love you so much. I love you too. Ìbírónkẹ́, níbo ló ti ń bọ̀? Ó sì kú ònú ilé yìí. Ó sọ fẹ́ni kankan pọ̀ ń jáde. Bẹ́ẹ̀ ó sì mọ ìyá rẹ̀. Dádì ẹ má bínú. Mo sáré lọ sọ́dọ̀ Ọmọláyọ̀ ni. Gbẹ́nu ẹ sọ̀hún, irọ́ ló ń pa. Ó lọ lé Mọ́láyọ̀. Ojú rẹ tí mò ń wò ó. Wọ́n tàn mí, má parọ́ fún mi. Èmi ń bàbá rẹ̀. Jẹ́wọ́, ilé ọkùnrin ló ti ń bọ̀. Rárá o, mi ò lọ sílé ọkùnrin kankan o. Ẹ lè béèrè lọ́wọ́ Ọmọláyọ̀ o. ó yá la ẹnu rẹ ń kọ́ parọ́ fún mi. Ìyá Rónkẹ́, èyí ń pọ̀ sọ fẹ́ pa ni. Mélòó náà wá lára rẹ̀ tó sì àfiọwọ́ mẹ́wàá gba létí báwọn. bàbá Ìbírónkẹ́ ẹ má jẹun wojú yín o ọjọ́ tí màá ń bá Ìbírónkẹ́ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá jẹ́ kí n wí n tí ń ṣe fíjọ́ náà ní láìkì rẹ̀ o. sọ́rí ìwọ ọgán mo bá lẹ́jọ́ ń tiẹ̀ wò mí dáadáa bọ́ ọba ilé gba jáàmù rìsọ̀tì ẹ tọ́ fẹ́ẹ̀lì tiẹ̀ ta bí n bá ẹ rí ọ ní iwájú mi kọ́ ọ tún wá béèrè owó jáàmù òsì kan mọ́ kọ́ ọ yá gbọ́dọ̀ bá rẹ lọ kó sì ya kówó jáàmù míì fún ọ ìwọ ọmọ aláìní tìjú yìí. Mọ́dàyà rẹ̀ lóhùn. Máa bọ̀ wá jókòó. Bó o ní jáàmù tó lọ fẹ́ lọ wò? Ṣé ẹ ti wò ó? Rárá àti wò, kò tí ì jáde. Tọ̀ ọ̀dà lágbára Ọlọ́run ọ pàásì. Àní ọ wá jókòó. ó ga ọ ọ̀rẹ́ mi kí ló máa wá ṣe ń sìn Mi ì tí ì mọ̀ o. so JAMB result ẹ̀ ń sìn báwo ló ṣe máa sọ fún mọ́mì. Tí bá sọ fún màámi, wo ọ máa pa mí ni. Wọ́n ní tí bá fi lè fẹ́ẹ̀lì ẹ̀záàmù ilé kí n má ẹ̀bà wá síwájú àwọn ọmọ wa béèrè owó ẹ̀záàmù mi. At least ìwọ tẹ̀ ní result. bí mi gan ṣe gan kò yé mi kódà èmi gan kàn rò ó gan ni pé báwo ni mo ṣe pass. But o máa wọ school next year now. ó jẹ́ ká tiẹ̀ gbọ́rọ̀ result yẹn sílẹ̀ nà báwo wá ni ti nǹkan oṣù ẹ̀ só ti rí. Rárá mi ò tí ì rí, but mo mọ̀ pé mi ò lóyún. ṣé o ṣe PT test. Rárá, má wọrí, mi ò lóyún. Bí àtorí Pepsi tí mo máa ń mu ni, ìdí nìyẹn tó ṣe ń delay. òkè ó máa ń mu Pepsi ó pọ́sì kò jẹ́ yẹn náà ló fún. Ìyá Ìbírónkẹ́, ọmọ rẹ ọ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi. Ó mọ wá nítọ̀ kì í ṣe etí mi nìkan ní ọ̀gbọ́ torí èmi nìkan kọ́ mo bí ọ
ìyá rẹ gbọ́dọ̀ gbọ́ sí gbogbo ntọ́ sọ yìí. kí ni nǹkan náà? ọ̀yá ìwọ náà lánàá rẹ kó ṣàlàyé fún ìyá rẹ. Rónkẹ́ sọ ò lè sọ̀rọ̀ mọ́ ni àbí kí ni ń ṣe ọ́? since tí mo ti kọ jamb lẹ́ẹ̀mẹ́ta tí mi ò dé pass, mo wá wò pé bóyá ẹlẹ́dàá mi ò kàwé. ṣé ń gbọ́rọ̀ àpọ̀dà lẹ́nu dìdìrín ọmọ yìí? ẹlẹ́dàá tiẹ̀ ò kàwé. tọ́ bó ti ṣàlàyé fún mi náà nù. ńgbà tó wá sọ òsì ọ̀rọ̀ fún ẹ̀yìn kí lẹ̀yin sọ fún? kó o sì máa wo níwájú ilẹ̀ àtọ́lọ́hún ojú ẹlẹ́dàá rẹ tó bó ti sọ fún mi ń sọ nǹkan kan fún o, kódà yín tí ì fún lésì. ní tí mo sọ fún ni pé tọ̀ mo ti gbọ́ ohun tó wí o, àmọ́ yín tí ì lè sọ nǹkan kan ní ìsìn jáàmù ìyá rẹ gbọ́ná èmi àti ìyá rẹ á mọ̀ tá a sì sí. èyí mo fi ní tọ̀ kọ́ mọ̀ bọ̀ kó wá fẹnu ara rẹ̀ ṣàlàyé fún ọ. kì í ṣẹ̀bi yín òun kú lè rí ń bá wí ńgbà tẹ́ ẹ̀ka nǹkan kan ẹ̀ ṣe ní mọ́ gbó láyà kó wá dún wájú mi kó wá wọn bá mi sùn sí ọ̀rọ̀ tẹ́ ti fún un fọ́ sí. ìyá Rónkẹ́ kí ló wáá fẹ́ ìbú nìsín? ìwọ ń tiẹ̀ sórí tí ìyá rẹ̀ ń sọ sí mi sórí ń tọ́ dálẹ̀ ọ̀wá ń jẹ́ ìyá rẹ̀ ó yọnu sí ńlá kí láti ìsọ nìsín títí ń bínú nínú ọ̀rọ̀ méjì aṣọ kan fún ẹ ti ń bínú ńgbà bá aṣọ kókó gangan èèyàn pápánbárì gangan tí ń bẹ ń bẹ bá a bá sọ fún kí ni ọ̀dà lára. èwo tún ni o ìbí Rónkẹ́ ṣé tí ń dùn ọ́ ni mo léwo tún ni. àyìnwó ìyá ìbí Rónkẹ́ ní tí ó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò sì sí ní tá a lè ṣe sí ìyá ajá àgbà pétọ̀ àmúwọ́ Ọlọ́run ni. kẹ́ ẹ gbà fọlọ́ kí lẹ̀ ń gbà káàkiri ìbí Rónkẹ́ súnmọ́ bí kí ló ṣe ọ́ ṣé kìí ṣe nǹkan tí ń rò àbọ̀ ti lóyún? ìbí Rónkẹ́ ó ti lóyún ṣé tí ẹ di nítòsí adolúndù kalẹ̀ ó sì sọ̀rọ̀? bẹ́ẹ̀ ni mà. ọ̀tá mi jẹ̀bi. ọjẹ́ farabalẹ̀ ńgbọ́ kọ́kọ́ sọ fún mi èmi náà bínú mo fara ya amátọ̀ kíláàsì kò sí ní tá a ṣe o àmúwọ́ Ọlọ́run ni o. bó lẹ ti ṣe kínni ṣé ẹ mọ̀ pẹ́yìn lẹ fagbon tó wà nílẹ̀? dákun bíi ti bó o ṣé èmi mo yọ pọ́nrán ọkùnrin ti bí tí mo ti bọ ìbí Rónkẹ́ nù fùrọ̀ ni àbí ṣé nígbà tí ó kú oorun lé tí mo lọ sọ́dọ̀ ọkùnrin tó fún lóyún ṣé èmi mo ti lọ bẹ̀ ni àbẹ́mi mo mú lọ bẹ̀. lóòótọ́ ẹ̀yin kọ́ lẹ mú lọ àmọ́ ńgbà tó yẹ kẹ́ ẹ tọ́ ọmọ pẹ̀lú ọwọ́ líle bàbá àbí Rónkẹ́ kí lẹ ṣe ẹ dá mi lóhùn kì í sẹ̀rín ìrarùn lẹ́mọ̀ bọ́mọ rínú ilé tẹ́ ẹ sọ ọmọdé lápò àti gúrúmì tẹ́ ẹ ń yáwó lọ́wọ́ rẹ̀ láì níṣẹ́ lápá. tó ń sọ òye mi o bá ló yé mi rọ ọmọ pa ọ̀rọ̀ rẹ ò yé mi pàápàá. ṣé ẹ sáà ti mọ àwọn àna yín báyìí àbí wò tí ì kó sí wá báyìí. ẹyin bí léèrè nígbà tẹnu ò dùn ló mọ ṣàlàyé fún fúnra rẹ̀. ń gbọ́ ìyá àbejì tá ń fún ọ lóyún. òbí ṣe ń wò mí bí ẹ pa má jẹ́ nílẹ̀ ọlọ́kùtà lórí o. Lákúnlé ni. Lákúnlé wo ló fẹ́ sórí ibú tó fún ọ lóyún? Lákúnlé alájọ. hàn yín alájọ. jókòó jẹ́ ń bọ́ sọ àwọn kankan kó tó lọ. ìbí Rónkẹ́. sọ. láàrin èmi àti ẹ ìwọ náà mọ̀ pé n tó ṣe ọ̀dà ọba ń lójú jẹ́ ó sì dójú tì ìyá rẹ̀ torí kì í ṣe ìlérí tó ṣe fún mi n ló mú ṣe yìí o n tó sọ fún mi ni pé tó bá kàwé rẹ tán tó ríṣẹ́ tó lówó ó kọ́lé fún mi ó sì rọkọ̀ fún mi ìwọ náà wàá wò ó ní ìsìn ohun tó gbé wálé ṣé ọkọ̀ àti ilé tó ọlọ́kọ̀ fún mi sóun lóyún tó lọ gbé wálé. mo sì lè mú lè rí mi ṣe kò ń ṣèwé nìkan ló lè jẹ́ kíyàn ṣoríire ìdí nìyẹn tí mo ní mo fẹ́ kọ́ṣẹ́. ayin gbogbo yòówù tó bá fẹ́ ṣe ẹnu ilé yìí dákun ta ní ọ̀sán owó rẹ̀ gbogbo ń tá a bá dá ta là ń dá sí lọ́rùn ṣé kìí ṣe ìyá rẹ̀ ni ayin àbí sójọ́ mi èké ìwọ náà kúkú mọ̀ pé kò ṣiṣẹ́ lọ́wọ́ mi àtijọ́ àti mo wá nù ilé ìyá rẹ̀ náà ni bí ìbá sọ láàyà rẹ̀
ẹ̀sìn mi ò bá ti yọ ọ̀tá òun ní bò ńlá sí rí àjọ tí mo sì tọrùn bọ̀ lọ́dọ̀ àwọn bàbá Adéwálé tá a jọ ń dá èèyàn ọ̀rẹ́ mi ìbí ń bá nítọ̀ bí n bá gbà ó bóyá àgbàgbẹ̀yìn ìyìn bá kó fún ọ nígbà tá a mọ̀ pé ń tó ṣẹlẹ̀ yóò padà ṣẹlẹ̀ kó tiẹ̀ fi ṣe nǹkan kan bó jẹ́ iṣẹ́ tó lọ́ọ́ fẹ́ kọ́ náà ní kó lọ́ọ́ fi kọ́ èyí tó bá sì kù kí ààrẹ ó fi kún àmọ́tọ̀ inú ilé náà nìwọ náà wà mo ti gba àjọ ẹlẹ́ẹ̀kẹta èyí nọ́mbà 3 a sì ti náà bí ti dówó padà gan ní ìsìn gan kò yé mi ní tí mo ní ṣàlàyé fún ọnu o lè wá dìde ní ìsìn kọ́ ọmọ lọ ọ̀dọ̀ Lákúnlé sọ pé kó yọjú sí a bọ́ ọ bá wá dọ́dọ̀ rẹ̀ má bá jà má bá pariwo má sì bú o torí ń tó ṣẹlẹ̀ bọ́ bá dàlé lórí ó jẹ̀bi o ẹ̀yin méjèèjì lẹ́jọ́ lẹ́bi kì í sọ nìkan torí kò dá sí ẹjọ́ ṣe ni o sọ̀rọ̀ mi yé ọ. bẹ́ẹ̀ ni sà ẹ ṣé sà. ọ̀dà o lè máa lọ ńgbà bá pe Lákúnlé dé bàbá ti rí tá a sọ̀rọ̀ a tún mọ ìgbésẹ̀ tó kù tá a gbé. ókè sà. máa rọra o kó o sì mọ̀ pé ìwọ náà mọ̀ ìyá rẹ o béèyàn kú lé wọn ò ní wọ́n mọ̀ lọ́jà o ọjà rẹ ṣe pàtàkì sí ju nǹkan míì lọ o ìyìn sì bá wí náà la fi ń jẹun o Ọlọ́run ṣàánú wa ni bá a ti wáyé páàrí láàrí Ọlọ́run ṣàánú. mo dẹ̀ máa ń sọ fún Lákúnlé kó má yọ rọ́bà òun nìyẹn sìn ó ti fúnyàn lóyún. ẹ tiẹ̀ gbọ́ kí ló ń bọ̀ lókè tílé ọgbà kí ló ń bà mí lẹ́rù gan sef tí ìbá ṣe ẹkọ́nọ́mì tí ò dáa ó kàn jẹ́ pé mi ì mọkàn bí Rónkẹ́ ó lè má fẹ́ foyún yẹn lẹ̀ ó lè ní ká ṣe bọ̀ tán bá fi dídá mi ò kéré jù láti níyàwó bọ̀ ẹ̀rù skul ẹ̀ tí ò tí ì lọ ló tún bà mí kí bùkátà yẹn má lọ pọ̀ lọ́rùn mi if not mo láìkì ibi Rónkẹ́ mo dẹ̀ lè fẹ́ wàláì mo lè fẹ́. Lákúnlé. wọlé ibi Rónkẹ́. babe. wo má bíbí mi jàre ìwọ náà kọ́ ló dá gbogbo ẹ lẹ̀. I'm sorry wá jókòó so kí ló fẹ́ ká ṣe báyìí. àwọn òbí mi ní kò tẹ̀lé mi wá o. ó ti sọ fún wọn so wọ́n ti gbọ́ báyìí. wow èmi rò pé o ò ní fẹ́ kí oyún yẹn kó dúró ní bóyá wàá máa rò pé bóyá o kéré jù fún oyún. mo ti sọ fún wọn torí mi ò lè ṣẹ́yún tí bá ní kí lọ ṣẹ́yún sìn tólúwa ẹ kú àbí kílé ọmọ bàjẹ́. ọmọ wàhálà dé o kí ni màá lọ sọ fún wọn báyìí. ṣé o nífẹ̀ẹ́ mi ni. of course I do mo nífẹ̀ẹ́ náà ó kàn jẹ́ pé ẹ̀rù ń bà mí ni. ẹ̀rù ń bà ẹ́ but ìgbà tó ń yọ rọ́bà ẹ̀rù ò bá ń gbà yẹn ó jẹ́ dìde kó tẹ̀lé mi. ẹ̀sìn dé ẹ̀sìn olóròǹbó. ọmọ ìlú wo ni ọ́. Ọ̀yọ́ ni mo ti wá sà. àwọn òbí rẹ̀ ń kọ́. wọ́n wà lọ́yọ̀ọ́ gbogbo wọn. èmi nìkan ni mo wá sékòó láti wá iṣẹ́ ajé wá nígbà tí mo parí school. ǹjẹ́ o ti sọ fún wọn pé tọ̀ o ti fúnyàn lóyún lẹ́kọ̀ọ́. rárá sà mi tí ì sọ fún wọn. mo rò pé since tó jẹ́ pé ó ṣẹ̀ ṣẹlẹ̀ ní so mi ò màá sì sọ fún wọn náà bọ́ mi tí ì sọ fún wọn sà. ìyá àbí Rónkẹ́ àti ẹ̀ ń sọ̀rọ̀ látàárọ̀ ò sọ nǹkan kan so ní ìbéèrè tó fẹ́ bí. ṣé ẹ ti parí ní tẹ́ fẹ́ bá a sọ. ayin mi ìfẹ́ kọ́ pẹ́ lọ́jà ni mo rí pé o ti múra ìyìn sì fẹ́ ká fi tíya ká ẹ dọ́ dúró. ó dáa náà Lákúnlé mo mọ̀ ọ́ àmọ́ bàbá níwọ̀ lọ́ọ́ bá yé ọmọ mi jẹ́ wọ́n ní irọ́ ni ọ̀sẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀
ọ̀sẹ̀ o ọlọ́ọ̀tún tìwọ́ náà sí àmọ́ n lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ bọ́ sọ ìwọ àti ẹlẹ́mọ bẹ́ẹ̀ ṣe pàdé tẹ̀sí mọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe tó fi pọ́rọ̀ oyún fi wò èròǹgbà mi gbogbo làkàkà mi ìsáré sódò mi ni pé kí n rán lọ sílé ìwé àmọ́ ní ìsìn gbò ti sọ pé ọ̀rọ̀ oyún ló kàn tílé ọkọ ti yá kò sí wàhálà ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ kì í ṣe n tó pọ̀ ìgbà wo gan-an lọ́wọ́ kó gbogbo ẹrù rẹ̀ ní àyìn. ìyá Rónkẹ́ ẹrù kíkó bíi ti bò. ẹ má jẹ́ ń bínú sí yín o ṣe àpéǹgbà tẹ́ ń sọ tí ń dá sí. àyìn ṣé kọ́ wa máa lọ ilé ọkùnrin tí ò tí ì sanwó orí rẹ̀ ni. òun ò ṣe rọ́bà kó tó di pé ó lọ gbóyún wálé ẹ dákun bàbá àbí Rónkẹ́ ń gbìyànjú ń tíráyò ń fẹ́ kọ́rọ̀ yìí kó di apọn àtìjà láàrin èmi àti Lákúnlé ń gbọ́ tiẹ̀. gbogbo nǹkan tẹ́ sọ ni mo ti gbọ́ mà ẹ jọ̀ọ́ mà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn ẹ fẹ́ kí Rónkẹ́ máa tẹ̀lé mi lọ sílé kó lọ dúró sọ́dọ̀ mi náà kò sí wàhálà mà tẹ́yìn bá ti fọwọ́ sí kò sí problem mi ò mind oyún tó wà nù ẹ̀ mo gbà pé mi ni mo fún lóyún mo dẹ̀ gbà pé màá tọ́jú oyún màá dẹ̀ tọ́jú Rónkẹ́ náà kódà gan mo fi ń dá yín lójú ìwé ẹ̀ tó bá bímọ tán màá gbìyànjú agbára mi láti rí i pé ó padà síléèwé. onígbò bá bímọ tán ọ̀ràn lọ léèwé. bẹ́ẹ̀ ni sà and gbogbo nǹkan tó yẹ kí n ṣe lórí ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ láti fẹ́ ní Sùlọ́kà gbogbo ẹ̀ náà ni màá ṣe lágbára Ọlọ́run sà. ṣé pẹ̀lú owó àjọlájọ tí ń bẹ lọ́rẹ̀ ló ṣe ṣe gbogbo èyún náà. kò ń ṣagbára mi sà Ọlọ́run ló máa ṣe. wò ó Lákúnlé mọ̀dán ló ń tiẹ̀ ọmọ tá a bá kọ́ ń lé tí ó gbẹ̀kọ́ ìtàwọn ò ti kọ́ wa bó bá ti yá àdàárọ̀ ọ̀la ó bá sì jọ̀wọ́ ọ̀rọ̀lẹ́ náà ni gbogbo owó àjọ mi ti ń bẹ lọ́wọ́ rẹ tí mo ti dá sí ọlọ́ bá ń kó wa bó bá sì jóni náà lọ fẹ́ máa mú nǹkan rẹ lọ òun ńlẹ̀ ọ lè máa mú lọ olóòdúró tẹ̀yìn méjèèjì o bàbá ọmọ tí ó gbẹ̀kọ́ èmi ń lọjà ọkọ ẹ̀yà adílé mú Ọlọ́run bá yín yanjú ẹ̀ ó dàbọ̀ o. mọ́mí ẹjọ́ tó rọ ọlọ́ ẹ má bínú mà. dádì ẹ wò ó dàbí pé ọ̀rọ̀ mi yé yín díẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ tó rọ Ọlọ́run ẹ bá mọ́mí sọ̀rọ̀ ẹ má bínú Ọlọ́run ló ní kó wáyé bẹ́ẹ̀ èmi náà plan ní sà. ṣé ìwọ náà ṣàgbọ́n tó wí. bẹ́ẹ̀ ni sà mo gbọ́ nǹkan tán sọ. sórí gbogbo ń tọ́ sọ kò lè yí padà bọ́ ọ bá wò dáadáa ó rí i pé ọ̀gá mi nu gbogbo tó bá sọ òun la bẹ́ gé lóòótọ́ mo nífẹ̀ẹ́ ọmọ mi n sì fẹ́ yà ó jẹ́ àmọ́ ìbéèrè tèmi ni pé tòun tóyún nú àti iṣẹ́ tó ń ṣe iṣẹ́ àjọ bóò ló ti tọ́jú ọmọ yìí bóò ló ti tọ́jú rẹ̀. màá gbìyànjú agbára mi sà. ọ gbìyànjú ọ̀dà Rónkẹ́ ìwọ dá tó sì á lọ sápamọ́ nù ilé ǹjẹ́ ó tiẹ̀ sọ fún ọ pé òun tún fẹ́ẹ̀lì jáàmù tọdún yìí. ṣé fẹ́ máa yẹ̀yẹ́ mi wájú ẹ̀ ni. má bínú èmi ò rí bí ẹni pé mo fẹ́ fi ọ́sẹ̀ sí wájú èèyàn kankan èmi rò pa ti dìkan náà ni má bínú. mọ̀ bóyá gbogbo ohun tí ààrẹ sọ sí Lákúnlé ìnìwọ náà ń fetí kọ́. gbogbo nǹkan tó sọ ni mo gbọ́ ẹ̀yìn ilẹ̀kùn ni mo wà. tọ̀ ìwọ tó wá lọ́rọ̀ bóò ló ti rí sí kí lo rò sí. tí bá ní kí n dúró sínú ilé yìí mo mọ̀ pé màámi máa mú ilé gbóná mọ́ mi. ntẹ́mi náà rò tẹ́lẹ̀ nù wípé bóyá kó kọ́kọ́ máa tẹ̀lé Lákúnlé lọ ná kó o tiẹ̀ lọ farapamọ́ sínú ilé rẹ̀ díẹ̀ ńgbọ́ bá sì yá bí n bá ti ráàyè báyà rẹ̀ sọ̀rọ̀ ń sọ dáadáa àsìkò tí n bá rí i pé inú rẹ̀ rọ̀ tí inú rẹ̀ ń dùn lọ ìní wọlé sí i láà ìwọ náà kú gbọ́n tó wí ó lè mi mọ bọ̀wọ́ jẹ́ ó ní ọwọ́ tó yẹ kí n fi mú ọ lọ́wọ́ líle n fi mú ọ èmi ò sì rí ní rí i pé dandan kéèyàn ó fi ọwọ́ líle kéè mú ọmọ kọ́mọ ó tó gbọ́n ìwọ lọ fẹ́ lọ́lọ́ yantọ́ fẹ́ yà. ẹ má bínú dádì. Lákúnlé
ọkùnrin ni ọ́, ọkùnrin lèmi náà, ọ̀rọ̀ wa ó yẹ kó yẹra wa dáadáa. Dákun o, ọmọ mi wọ́n fìyà jẹ o, ìfẹ́ gbára ilé ọlọ́ o, jí ó fi ara pamọ́ sọ́dọ̀ rẹ náà, ńgbọ́ bá sì yá á mọ̀ ń tá a ṣe, sọ gbọ́. Okay, sir. Lẹ́ẹ̀kan sí i, tọ́jú ọmọ mi o, ìfọmọ mi báyàn sí é o, tọ́jú ọmọ mi o. Lákúnlé, lóòótọ́ òun nìkan kọ́ mo bí, àmọ́ òun nìkan ló bí. Bọ́ bá fìyà jẹ nígbà tó bá nà mí ni o, ọ̀nà mọ́ mi o. Ó ti yé mi, sir. Ẹ ṣé gan, sir. Màá gba nọ́mbà yín lọ́wọ́ ẹ̀ so that màá lè máa pè yín, sir. Ọ̀dà, kò sí ọ̀nà. So you ready? Bẹ́ẹ̀ni, sir, mo ti ready. Remember, do not drive roughly. Kó make sure pé o avoid anything tó lè gbé ẹ̀gún ọlọ́pàá. Kó má lọ máa sọ pé tó bá ní issue pẹ̀lú ọlọ́pàá, ló máa bèèlè. Mi ò ní time kí n máa wá sí police station ní gbogbo ìgbà. Kí n máa bèèlè yín o. So, work smart. Kẹ̀jẹ́ kó rí yín pé. I understand, sir. Deliver the package. Secure the bag. Good. You may leave. Yes, boss. Bọ́múlé lọ́ntà ọkàn mi balẹ̀. Bọ́múlé lọ́ntà let the music play. Hello, Yamuli. Yes, mo ti wà lọ́nà. Okay, my eyes on the target. But remember, deliver the package. Secure the bag. Maria later. Ìfẹ́ òdodo àyànbọ̀. True love jọ. Èmi náà mọ̀ pé kò easy láti make ẹ̀ nílùú yìí, but I must make it by all means. Ìbírónkẹ́, mi ò tí lè gbé kọ́ọ̀lù ẹ báyìí. Má worry, màá wá time láti pè ẹ́. Àtìgbà tí di méjì ti lọ sí Àbújá ni mo ti ń pe nọ́mbà ẹ̀. Kò gbé kọ́ mi, kò dẹ̀ pè mí padà. Mo ò dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí i. pé ó dẹ̀ busy níbi iṣẹ́ ni o. Ṣé wọn kì í close níbi tó ti ń ṣiṣẹ́ ni? At least tí ò bá ti rí kọ́ mi láàárọ̀, á ṣàrí tó bá délé lálẹ́. Wẹ́, bóyá kò dẹ̀ love mi mọ́. Ìbírónkẹ́, ṣé o ti gbà pé o ti lóyún fún Lákúnlé ni? Wáyé tó ṣe ń bọ́dà ara ẹ nípa di méjì? After all, ó sọ wípé látìgbà tó ti lọ sí Àbújá, tó o bá pè kò ń gbé kọ́ọ̀lẹ̀, kò dẹ̀ ń pè é padà. So wáyé tó ṣe kú focus lórí Lákúnlé kò gbàgbé di méjì? Èmi kàn fẹ́ gbóhùn ẹ̀ ni o, bóyá ó wà okay. Rónkẹ́, èmi mọ̀ pé o ṣì nífẹ̀ẹ́ di méjì. Bọ́nsì o ti lóyún fún another person o. Ṣé tí bá san nǹkan fún ẹ ṣó má gbà mí gbọ́? Kí nìyẹn? Owó tí Dèjì fi travel lọ sí Àbújá, ọwọ́ Lákúnlé ni mo ti gbà. Hábà Ìbírónkẹ́, tó dẹ̀ mọ́rú wàhálà tí bọ̀bọ́ yẹn ń ṣe kó tó rówó. Èmi náà mọ̀ pé máa padà lóyún fún un. Mo kàn ń try láti support di méjì ni. Wò ó ọ̀rẹ́ mi, n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ already, kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe sí i. And thank God àwọn parents ẹ ti mọ̀ pé o lóyún. Èmi kàn máa mú wá gẹ́gẹ́ bí àbá ni kó o focus lórí Lákúnlé. Who knows? Ọlọ́run lè fi Lákúnlé pa ẹlẹ́rìn at the end. Torí ìwọ ti ní result àbí? Ó dẹ̀ máa tó lọ sí school. So ó fẹ́ kẹ́mi jókòó sílé ọkọ kí n máa bímọ sínú ìyá. Bó la tún já sí? Ok, má bínú gbà yẹn o. Ìyá Rónkẹ́, ibi ìlọ́wọ́ adájọ́ kò sí. Sí ò sí ọ̀nà. Kò sí ní tó ṣe mí. Mọ̀mọ́ ti ń ṣe ọ́. Òun ronú ọmọ rẹ, Ìbírónkẹ́. Ṣé bí wọn náà ló ní ó jáde ńlé? Bọ́ bá sì mọ̀ pé tọ̀,
inú rẹ ti rọ̀ ó fẹ́ kó padà wálé kókó sọ mi àkókò mọ bí ọ wà á sì pè padà yóò sì máa bọ̀ nílé láàárọ̀ ọ̀la. ẹni béèrè ẹjọ́ lọ́wọ́ yín nígbà ó bá yá yín ẹ wọlé lọ ẹ lọ sùn. Lọ́kúnlé ebi ń pa mí. Ebi ń pa ẹ́? Ok, kí ló máa jẹ? Àbí ṣé kí n bẹ ṣe noodles àtẹyin? Mo ò jẹ Indomie. Kí ló wá fẹ́ jẹ báyìí? Túwó àti gbẹ̀gìrì ló wù mí jẹ. Túwó àti gbẹ̀gìrì ní ìdáyìí ó wá góní. Ibo ló ti fẹ́ kí n ti rí yẹn? Nǹkan tó wù mí jẹ nìyẹn o, mi ò mọ bó ṣe fẹ́ rí o. Ìbírónkẹ́, time ti lọ, ṣé ká go náà? Àti pé gan pàápàá wọ́n ń ta túwó ládùúgbò yìí náà. Àbí ibo ló ti fẹ́ kí n ti rí túwó àti gbẹ̀gìrì ń dà? Ṣẹ́jọ́ mi ni, ṣé kì í ṣe ọmọ ẹ̀ ni? Ìbírónkẹ́, oyún oṣù mélòó? Ṣé wọ́n ti lóyún rí ni? Ṣé o mọ bó ṣe ń ṣe mí ni? Ok, má bínú. Ṣé wàá manage noodles àtẹyin for now? Tílẹ̀ bá dẹ̀ mọ́, màá bọ́ta, màá béèrè lọ́wọ́ àwọn èèyàn bóyá wọ́n mọ ibi tí wọ́n ti ń ta túwó àti gbẹ̀gìrì, màá lè bẹ́ẹ̀ wá lọ. Má bínú. Ìbírónkẹ́, fóònù ẹ̀ ríngì o. Hello love. Di méjì, ṣé nǹkan tó promise mi lélẹ̀? Ṣo fẹ́ sọ pé o rí calls mi àtàwọn messages tí mi send sí ẹ? I'm sorry my love. Please calm down kó gbọ́ pé mo fẹ́ sọ. Mi ò ní much time. Sórí iṣẹ́ mi ọ̀gá wọ̀ kí n jẹ́ ká gbé fóònù. A lè lo fóònù rárá. And again every time fóònù máa wà ní silent ni. So má bínú pé mi ò tètè pé padà. Kò sí wàhálà. Àlàáfíà la wà. Báwo ni JAMB result ẹ? Mi ò ní cut of mark. It's alright. Bóyá kí n béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi. Bóyá ó máa mọ any special center l'Abuja so that wàá lè wá kọ JAMB l'Abuja. Wàá lè múlẹ̀ kan náà. But ìyẹn máa jẹ́ next year ni anyway. Because mo fẹ́ kó tètè wọ school so that wàá lè tètè ṣetán kí wọ́n náà lè bẹ̀rẹ̀ career on time. Ṣo máa sanwó exam yẹn ni? Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé máa surprise ẹ. Sọ̀rọ̀ mi yé ẹ. Ìwọ ṣáà pass JAMB náà kò dẹ̀ wọ school. Gbogbo plan tí mo ní fún ẹ wàá rí ngbà yẹn. Ta ni Ìbírónkẹ́ wá ń bá sọ̀rọ̀ látẹ̀kan báyìí? Ó tún kúrò nílé ó lọ receive contact. Maybe it's her mother. Báwo ni? Ta ló pè ẹ́? Ọmọláyọ̀ ló ń pè mí. Mo ò fẹ́ kó mọ̀ pé mo ti ń gbénu ilé ẹ̀. That is why tí mo ṣe lọ ta lọ receive call. Honestly, mi ò lè dúró kí Rónkẹ́ parí school. Àdúrà tí mo kàn gbà ni pé k'Ọlọ́run jẹ́ kó lè mára dúró, kó ní sùúrù fún mi. Tó bá ti lè ṣe yẹn, I swear to God, màá tọ́jú ẹ̀. Yẹmo, afa. DJ, mo ti sọ fún ẹ, mo ní kó má receive calls. O dẹ̀ gbọ́dọ̀ pé family or friends. I'm trying to save you guy. Mi mú fóònù yẹn dání, mo fi sápò ni, mo kàn lo earpiece ni. So I didn't leave any traces. Mo rí ẹnu kámẹ́rà. Mo kàn pretend ni. Bí ẹni pé mi àti ẹlẹ́jọ́ ń sọ̀rọ̀. Chai, ọmọ. Thank you my guy. Má bínú. You can make call. You can receive call. But after 6 months, today be by. You are new. Ó ṣe dé ni. So all eyes on you and your loved ones. Don't bá discover anything. You are the first suspect. So be careful, guy. I don't want to lose a friend. I understand. Thank you, already. Across the sea, you are the strength inside of me.
that will not bend, a love that stays until the end. Mamulelantai, okami lale, steady as the bridge across the sea, steady as the wall, the strength inside of me. Peace is found